Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa kálọ. Àwọn ọmọkùnrin wọn ní. Bẹ́ẹ̀ni. Sábà ọmọkùnrin mẹ́ta bẹ́ẹ̀. So ìjọ tí mo tún wá ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ 2 years ago tí mo tún wá pàdé wọn yìí, àwọn nìkan ni mo rí ní bus stop àjọwọ́ bọ́ọ̀sì níjọ́ yẹn. But bí mo ṣe rí wọn jẹ́ gan-an ìwé ìtàn bọ́sẹ̀ tí kò gbé as in all look somehow worried. Okay, ẹni ìpera ní ìránṣẹ́ Ọlọ́run kí ló burú bẹ́ẹ̀ ìyàwó mi ní ẹni pẹ̀lú ẹ̀ ti yàwó báyìí. Exactly. ẹ wá lẹ́nu ìkànnì ti kíláàsì mi. Ṣé ìdìbò ní ṣé ẹni Lyon ní France lẹ ti rí àbí? Lyon ní France. Yes, Lyon City, France. And he didn't even mention his family. Omi jábọ́ lójú mi pé wow. Wow, to this man. Most of them sọ̀rọ̀ wọn Ọlọ́run kọ́ ló rán wọn níṣẹ́. Ẹ̀yin kan wò pé they call themselves man of God. Àìdẹ̀ lè sọ wípé bóyá ní àmọ́ bóyá ó sì máa wà ní France yẹn báyìí tá a bá tẹ̀ sọ pé bóyá tẹ́yìn bá tiẹ̀ ṣe lè ràn wá lọ́wọ́. I trust nǹkan táwọn ọlọ́pàá ń ṣe wọn ní figbá kan bọ̀kan nínú. Àwọn ọlọ́pàá náà mọ̀ pé àmọ́ onítọ̀ tó ń ṣẹlẹ̀ jẹ́ ká fi wọ́n lẹ̀kan ṣiṣẹ́ wọn. Bẹ́yìn ò bá ní kò lè sọ́nù ìyá mi. Bẹ́ẹ̀ni, where is your wife and children? Ó di ṣòro. Mommy buried náà gbé mommy ẹ̀ so ó ń tì ní one private school ní Aramọ̀kọ Glory Model College ibẹ̀ mo ti mọ̀ wọn. Ọlọ́run á jẹ́ kí àwọn èèyàn wa gbọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ò lè gbọ́ pẹ̀lú bá ṣe ń sọ yìí náà etí ọ̀pọ̀lọpọ̀ di ọ̀pọ̀lọpọ̀ etí wọn di olualo yẹn kò yẹ kó rẹ́ni kó tiẹ̀ pé òun fẹ́ ṣe ìsọjí kò yẹ kó rẹ́ni kankan dáhùn pẹ̀lú gbogbo ó yẹ káwọn èèyàn máa jáde fún ni pé àgbé ọmọ ẹ̀ síta afẹ́ rọ́mọ afẹ́ rí ìyàwó ẹ̀ bóyá tiẹ̀ lè tì lójú láti wá sọ̀rọ̀ síta gbangba ìyàwó mi rè ọmọ mi rè ẹ wo orí tí mo send sí yín ní ìjẹta yẹn Bẹ́ẹ̀ni. arábìnrin yẹn lórí program mi tí mo ṣe ní Tuesday so mo sọ àwọn ọ̀rọ̀ kan ń bẹ̀. tó ń fẹ́ fi àṣírí yẹn sí mi lọ wọ́n ní àmúdẹ ní èèyàn kan o pé Ọlọ́run lo ẹni yẹn fún èmi náà o níbi 2 years ago nígbà tẹ́mi náà ń la àwọn ìlàkọjá kan lábẹ́ ẹni tí mo wà for 13 good years tó jẹ́ pé gbogbo owó mi tí mo lọ yá ní ibi tí mo yá ní cooperative fi ń ṣe business ibẹ̀ ni mo lọ sí tí nǹkan kan ṣẹlẹ̀ láàrin mi àti wọn tó bẹ̀rẹ̀ sí ní gbé mi ṣépè nígbà yẹn mo wá wí pé ṣé bí Christian ṣe rí ni bàbá mi náà Christian ni wọ́n dẹ̀ ní church n kò ń ṣe báyìí fún mi ó ní àwọn òdẹ mẹ́ni yẹn wọ́n á ní òkè ẹ jẹ́ kí n send kíní wọn sí pé kẹ́ pé wọ́n wá ní mọ́mí ẹ jẹ́ kí n share pẹ̀lú yín ni mo fi record tí mo send ẹ sí wọn náà wọ́n ti wà lábẹ́ pastor for 18 years ní Ìbàdàn ní Ìbàdàn ó dárúkọ church yẹn. Ẹ dàbí pé wọ́n dárúkọ ní Adégbàyí Christ Life Church ládégbàyí. Bẹ́ẹ̀ni pé ibẹ̀ làwọn ti ń worship pẹ̀lú ọkọ wọn wọ́n wá ní ìgbà tó di year yẹn lọ́dún náà lọ́hùn ẹni yẹn sọ wípé òun fẹ́ bá ọkọ òun ṣe travelling lọ sí Libya wípé ó dẹ̀ bá wọn ṣe pé tó sí ìyàlẹ́nu àkáǹtì wọn ló wá mú sílẹ̀ bí ìgbà pé àwọn náà ná owó yẹn nígbà yẹn wípé àkáǹtì ẹ̀ ló wá mú sílẹ̀ bẹ̀ náà sanwó ọkọ àwọn sí for years wípé ọkọ àwọn wá ní right láti ní owó kékeré kan láti fi ra ilẹ̀ sí Nàìjíríà ọkùnrin ló wá tó ṣe àbójútó wọ́n bèrè pẹ́sàn lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tí ọkọ yóò ṣe jẹ́ kí ẹ̀yin ṣe ó nítorí pé ẹni yẹn ló bá wọn ṣe ọ̀nà tí ọkọ àwọn fi travel gbà yẹn bóun ló fà pé so that is the reason mo wá ní ilé ìdẹ lágbára ó ní òkè kí lẹ fẹ́ kí n ṣe ó ní àwọn kan ní káwọn ṣe ẹ̀sìn mi ni wípé láti ìgbà yẹn láti 2 years yẹn torí ọkọ àwọn tí ń send owó yẹn máa yẹn ò rí ilé ìjẹkọ ó jẹ́ ti kọ́ ilé àdágbé àti tí èhun tó wà tìyàwó ẹ̀ tọ́jọ́ ń gbé first wife ẹ̀ ó ní ó ti lọ ó bímọ 2 pé second wife tó tún wá fẹ́ pé ó sọ pé Ọlọ́run sọ fún òun pé ìyẹn máa kú ó yẹ ẹ̀dẹ̀ ṣe wà lábẹ́ orú pásítọ̀ bẹ́ẹ̀ pé ẹ̀dẹ̀ sọ pé ní iye pásítọ̀ ni ó ní pé bẹ́ẹ̀ ni ipò sọ pé Ọlọ́run sọ fún wa lọ fẹ́ ìyàwó kan pamọ́ sí ibì kan tí ò jẹ́ kí àwọn èèyàn mọ̀ tó jẹ́ pé àwọn èèyàn díẹ̀díẹ̀ nínú ìjọ yẹn nìkan ni ó mọ̀ wọ́n ní ẹ kúrò ńbẹ̀ ẹni yẹn ò kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run ẹ máa pa wá ẹ máa bá wa pa wá tá òjíṣẹ́ Ọlọ́run kò ní ìlú ìkọ̀ọ̀kan mọ́ títí ẹ̀ conscience máa dá lẹ́jọ́ ẹni tó jẹ́ pé ọkọ yín tó wà ní ìlú tó wà lọ́hùn ó ń ṣiṣẹ́ ó ń fi owó ránṣẹ́ kò jẹ́ kí ẹ̀yin gbogbo fún ara yín ní access sí nǹkan tí ọkọ yín ní ọkọ yín tún ralẹ̀ wọ́n tún bá kọ́lé láti ọdún 2 sẹ́yìn wọn ò rí lé pa. Please money thank you. Ó ṣàtìwọ́n pásọ̀ ti sọ wọ́n di gbẹ̀wùdà ní báyìí. bí òun dẹ̀ ti kọ́ ilé 3 ó ní last year lọ́kọ ń ṣẹ̀ṣẹ̀ wálé tó wá open another account secretly ìyọ̀wá náà wọ́n ń gbọ́ràn tí wọ́n dẹ̀ ń tẹ́tí sí gbogbo nǹkan táṣìírí tó ń tú gbogbo èèyàn ṣáà sọ̀rọ̀ síta still náà wọn ò gbàgbọ́ bàtí ò tí ì ṣẹlẹ̀ sí wọn. àdúrà tèmi ni wípé gbogbo ẹnikẹ́ni tó bá pèrè ẹ̀ ní olùṣọ́ tó jẹ́ olùṣọ́ sàtánì tó ń ṣiṣẹ́ fún àwọn ọlọ́tẹ̀
tó dẹ̀ ní àwọn èèyàn lára Ọlọ́run á ní wọn lára tọmọtọmọ lágbára Ọlọ́run àdúrà tèmi ní fún yín ọ̀bọ̀dá Rotimi ni wípé ẹ ò ní kú lágbára Ọlọ́run ẹ ń la àwọn èèyàn lójú ni ẹ dẹ̀ kì í ṣe antichrist people are calling Rotimi yẹn aṣòdì sí Kristi ní kìnìkan pẹ̀lú wèrè ayé ní dídá yẹn. àwa igan ni Jésù Kristi yẹn máa fẹ́ràn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe ìyá mi thank you so much thank you so much. Ẹjọ́ gbogbo àwọn tí mo gbé wá sókè ká ṣe ní kúkúkú torí time ẹ̀yin tẹ́ bá fẹ́ dá ṣètò látòrí YouTube tàbí Facebook ní pápápá WhatsApp number tẹ́ máa háì ní sí is +234 80 9290 6250. Ọmọ tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ pé allegedly ó jẹ́ alágbèsùn olualo is Ayọ̀mídé AY Lifestyle 228 Ayọ̀mídé AY Lifestyle 28 ni wọ́n pè é. Prissy, thank you. Gbogbo ẹ̀yin tí ẹ fún mi ní gift, thank you. Mo mọ̀ lórí. Bùnmi, ṣé ẹ wà ńbẹ̀? Bùnmi, sister Bùnmi tàbí brother Bùnmi, ẹ bá wa on mute pápápá. Ṣé ẹ wà ńbẹ̀? Okay, Àríyọ̀ ṣé ẹ wà ńbẹ̀? Àríyọ̀. Brother Àríyọ̀ Adédoyin ṣé ẹ wà ńbẹ̀? Thank you so much, Ebu God. Ẹ kálẹ́ sà. Ẹ mọ̀ kálẹ́ sà. Ẹ kú ọdẹ wẹ̀ta ẹ kú iṣẹ́. Yes sir. Ọlọ́run máa wà pẹ̀lú yín o. Àmín o. Nǹkan tí mo pásítọ̀ wòlíì alọ́ yìí tó bá tilẹ̀ kó gbéyàwó ẹ̀ jáde lọ́la ǹjẹ́ ó ní value mọ́? Ó máa ní value sir. Ẹ mọ̀ reason ni wípé ó máa ní value. Kò ní mímì mọ́. Ó máa ní mínísà torí wípé inú ìyá Ìyábọ̀ máa dùn inú àwọn ẹbí ẹ̀ náà máa dùn n ta fẹ́ tiẹ̀ ló jáde nìyẹn. Mo mọ̀ ibi tí mo ń lọ nìyí kò lè gbọ́n gbọ́ngàn lé ni mò ń sọ. Oh okay. Yes ti torí pé kárí ààrẹ ti bàjẹ́ ọ̀rẹ́ ti gbọ́dọ̀ ṣe máa bàjẹ́ nìyẹn. Nǹkan tó wá ń dùn èmi jù lélẹ́yìí tó dùn èmi jù mo wá ń bẹ̀rẹ̀ sí ní gbogbo àwọn tó ń pera wọn lòdìṣẹ́ Ọlọ́run tí wọ́n máa ń jáde tí wọ́n tẹ́lómi à ń sọ̀rọ̀ dáadáa. Mo wá wò pé ok ẹni ìpera ní ìránṣẹ́ Ọlọ́run kí ló burú bẹ́ẹ̀ ìyàwó mi ní o ẹni pẹ̀lú ẹ̀ ti yàwó báyìí. Exactly. ẹ wá lẹ́nìkan àti kíláàsì ni mo ṣe program nínú ìwé 12 ó ní tó bá dìgbà ìkẹyìn èmi á tú ẹ̀mí mi jáde sí ara àwọn èèyàn nítorí pé gbogbo àwọn bàbá tẹ ń wò yẹn ẹ̀kọ́ ń wò ní kí làwọn ti crack. Ọlọ́run ò rí wọn mọ́ ìjẹ́ máa ń tẹ́lómi bá lójú ẹ̀ máa ń wọ̀ pẹ́ lómi nítorí ojú ẹ̀mí tí ò ní kò jẹ́ kó mọ nǹkan tó ń ṣe. Wọ́n porúkọ bàbá kan bàbá Adébó ṣé bàbá Adébó ìjẹ́ Jésù ni. Sójọ́ lọ́hùn. Àbúyé Adébó lọ́hùn ni àwọn tí wọn ò fà wá lẹ́ni tí ń sà. Ẹbí ẹni ẹ wá sọ fún mi bí mo ṣe ń wò ní tí mo bá sọ̀rọ̀ yìí mo fẹ́ ka àwọn kankan fún yín kẹ́yìn náà bá mi gbégedele gbogbo àwọn tó wà lórí program yìí bàbá Adébó ni o oyè Adébó ni o àwọn kìlọ̀ rẹ̀ tó pọ̀ yẹn ẹ gbèrè pé kí ni contribution wọn lórí àwa ọmọ Nàìjíríà lẹ́yìn. 0 level. Ìṣirò ni gbogbo àwọn tó tún bọ̀ lọ́dà wọn náà mo fẹ́ kọ́ jẹ́ tí ó rí ọ̀run ní dàbí ti kíní mo fẹ́ tí kí gbá dàbí kíní gbogbo wọn dẹ̀ ń ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ ni wọ́n gbowó yẹn wọ́n fi ń ra ọjọ́ ọ̀la fáwọn ọmọ wọn. Ìwé wo ni olú alọ́kà tó máa wọ private jet ẹ̀yin tẹ kàwé ó dẹ̀ mú yín sìn. Ó dẹ̀ mú yín sìn ṣé ẹ rò pé olú alọ́kà ìwòye ṣe rò pé èèyàn ni ẹ̀dá ẹranko tí Ọlọ́run fún láwọ èèyàn ni. Irú wọn pọ̀ nínú ayé. Wọ́n pọ̀ nínú ayé mo wà ní torí táìmù mo lọ sí orí òkè kan gọ́sọ̀gùn lẹ́mà wọ́n borí òkè yẹn lórí òkè Arúlógún ní Ìbàdàn ó wà nítòsí tó gèètì mo wà ń bẹ̀ lọ́jọ́ yẹn mo ṣàtọ́jú bá ti lọ sókè kò sí ètò kan mi bí mo ṣe ń bọ̀ dáhẹ́ sí báyìí ní oríṣàgbọ́n ó lẹ́yìn lọ́rọ́ mi àmọ́ ní bàbá wọn rán mi sí yìí o mo lọ sí lọ ṣe péyà mi àwa ìjọkọ̀ lọ́wọ́ alẹ́ bá wa ń sọ̀rọ̀ bí bọ̀bọ̀ yẹn ṣe wá nìyẹn bọ̀bọ̀ yẹn wá dé ó láti máa sọ pé oníṣègùn òun ti ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ṣé ń gbọ́ mi sà. Oníṣègùn òun ti ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ó ní wàhálà kan wá ṣẹlẹ̀ ní department wọn sọ pé àwọn kan kó jẹ kó ní wọn kàn wá ṣàṣẹ àkáǹtì wọn ṣàrí owó yẹn ní ọwọ́ oníṣègùn wọn ṣàwálé gbogbo pé kọ́ máa wọlé báwọn máa pè wọn ó wá lówó tó wà lọ́wọ́ òun lòun kàn ná díẹ̀ ọ̀rọ̀ tí mo sọ fún bí ara 2000 bóyá bí 16 ṣá ó ní bó ṣe ń náwó yẹn díẹ̀ nígbà tó yàn á 50,000 bí kó má bàa náwó ìtàn ó ní nǹkan lọ gba withdraw owó yẹn ní báǹkì ni tóun fẹ́ gba ní pos kan má bàa owó yẹn jẹ́ ó ní bóun ṣe ń bọ̀ ló ń bá ya òun ṣáà rí bí ṣọ́ọ̀ṣì kan tó ń ṣe program bóun ṣe wọlé nìyẹn ó ní tó máa wọlé báyìí ó ní kò 2 seconds nígbà yẹn sọ pé gbogbo ẹnìkan wà ń bí báyìí ó ní ìṣòro níbi iṣẹ́ owó tó wà lọ́wọ́ ẹ̀ kó wá fi bọ́ lọ́hùn dòwò pọ̀ ó lóun kọ́kọ́ dáhùn pé àdèrú ṣàkóńbíra ó ní ìgbà tó sọ pé níyẹn ó dẹ̀ ní ìṣòro yẹn gan pé 50,000 dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ níbi tó wà yìí tó bá tilẹ̀ wá fowó yẹn bọ́ lọ́hùn dòwò pọ̀ olóòkè Arúlógún ní Ìbàdàn ni mo fẹ́ rí pé mi ò. Network ẹ send the request padà honourable ó yá ẹ send the request padà
mo kí Rotimi gbogbo ẹ ṣé sà. ṣe takuntakun ikú ṣe ìlú. Yes sir. Ẹni owó láíláí. Àṣẹ Èdùmàrè. Tó bá ní ibi tó ti ń gbèrò àbí tó bá ní ibi tó ti ń plan láti bẹ̀kẹ̀ ṣubú. Ìmọ̀ wò ní jọ léyìn lórí. Àṣẹ Èdùmàrè. Ṣé ìlú àdúgbò. Now, Ọlọ́run kò sùúrù náà. Very recently, mo ní àwọn international assignments tí ó ti jẹ́ kí n wá online láti pé kí n mọ latest on. Tí kéèsì yẹn dé. Bẹ́ẹ̀ni. But thank God I'm very fortunate láti pé kí n tó ìyàlẹ́. Ó wá jẹ́ nǹkan tó yà mí lẹ́nu láti pé kí n mọ̀ wípé till now ìyàwó àti àwọn ọmọ prọfẹ̀tì wọn ì tí kó wọn jáde di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ni. It's a shit show. Nǹkan tó ya ẹ̀mí lẹ́nu jù ń bẹ̀ pátápátá ni pé bí báyé ló ń ṣàwọn èèyàn wa ò bí pé wọ́n mọ̀ọ́mọ̀ fọnú bí pé bóyá wọ́n mọ̀ọ́mọ̀ if you go to the church ni o ṣe sọ̀rọ̀ yìí you still meet people there. And with little knowledge nípa Ọlọ́run tèmi dé mọ̀ nǹkan tí ò mọ kankan ò lè dúró síbi pẹ́lú ọ̀gá wa. Ọlọ́run yìí dẹ̀ gbọ́ ìgbé ẹlẹ́ṣẹ̀. So and in as much tí ó dẹ̀ sí level ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run àtẹni tó jí 5 naira àtẹni tó pààyàn the same penalty níwájú Ọlọ́run ẹ̀ṣẹ̀ ń jẹ́. So ilé tá à ń sọ yìí ẹ̀kọ́ ọmọ pamọ́ ẹ̀kọ́ ìyàwó pamọ́ they don't have access to their family they don't have access to the public. And some gullible ones are still in that church praying believing that God will still answer their prayer. In fact ó jẹ́ nǹkan tó. Ó jẹ́ nǹkan bànújẹ́ bẹ́ẹ̀ ni. But anyway irú ayé ò ní but ṣé government as in torí mi Nigeria I don't kò yé mi o but èmi ni pé Rotimi Daniels. Yes sir. Ẹ̀yin ò ní ṣubú. Àṣẹ Èdùmàrè. Ojú òní gbọ́n kó kọjá kókó ọrùn níwọ̀ kó tayọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Wọ́n mọ̀ bá aṣojú mi símí síbẹ̀ tó fẹ́ sọkún tábàlagbà ṣe pé ìgbẹ́jú rò yẹ bẹ́ẹ̀ tí ó gbéyàn kò sí tí wọ́n fi yín ṣe. Bẹ́ẹ̀ni Àṣẹ Èdùmàrè. Bí ọjà bá tán yóò kú lórí àwọn pàtẹ́pàtẹ́. Bẹ́ẹ̀ni. A sì fún àwọn àgbà ṣàkóṣàkó lọ́jà ẹwọ afọn kò ṣe é wọ̀ fún kún ẹwọ irin kò ṣe é wọ̀ fẹ́ fún. Bẹ́ẹ̀ni. Kan sọ́kàn ni wọ́n pẹ́ yọ gbogbo ilé ọlọ́fin àjèjò báyìí ni wọ́n pariwo rò nígbàlẹ̀. Ikú ọ̀ṣáṣá láti gbọ́pọ́lọ́ ni wọ́n fi ṣòro mẹ́sì léwu. Wọ́n ta ní ogun tó bá pọ̀gbọ̀n wọn ò lè fi yín ṣe nǹkan. Àṣẹ Èdùmàrè. So thank you very much, my brother. God bless you. Thank you so much. Mi ò gbọ́ ayé tí honorable. Ẹ ṣé. Quincy, ẹ jẹ́ kí n sáré gbé yín sókè. Evangelist ẹni sùúrù ọjọ́ ẹni sùúrù evangelist. Quincy, ẹ jẹ́ kí n sáré gbé yín sókè. Ẹ kálẹ́ sọ. Ẹ mà kálẹ̀ ìyá mi. Ọ̀ṣun mo ṣe kọ́kọ́ wo program yìí nígbà kan bọ́ sẹ́yìn. Ó ṣe kàyéfì fún mi ṣá. Torí ẹni ìgbà sọ yìí obìnrin ẹni tí mo ti rí ni kò sì mú àǹfààní. Ọdún wo lẹrẹ nìyí last ìyá mi. At least ó ti tó bí I'm not mistaken now about 2 years ago. 3 years. 2 years ago. 2 years ṣé wọn àtàwọn ọmọ lẹrí àbó nìkan mà. Ìgbà tí mo kọ́kọ́ rí wọn ó ti kọ́kọ́ pẹ́ tó ti wà nílùú yìí tí wọ́n kọ́ ní àwọn àtàwọn ọmọ wọn àwọn ọmọkùnrin wọn ní. Bẹ́ẹ̀ni. Ṣàpá àwọn ọmọkùnrin mẹ́ta bẹ́ẹ̀. So ìjọ tí mo tún wá ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ 2 years ago tí mo tún wá pàdé wọn yìí àwọn nìkan ni mo rí ní bus stop àjọwọ bọ́ọ̀sì níjọ́ yẹn. But bí mo ṣe rí wọn jẹ́ gan-an ìwé ìtàn bọ́ṣẹ̀ tó bí as in wọ́n look somehow worried. But èmi ò mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ṣàbọ̀ bí mo ṣe wá rí pé ẹ ti wá ń gbọ́n jáde pé wọ́n wà missing báyìí ní ó wá ṣe kàyéfì fún mi. But nǹkan tí mo máa fẹ́ kí ẹ̀yin ṣe ni pé tí ẹ bá mọ ìmọ̀ orúkọ tí wọ́n fi di orúkọ wọn ní document. Ṣe rí ara nǹkan tí inú mi dùn wípé Olúalọ tá à ń sọ ẹ ti lọ bá wọn lọ́ọ̀yà ní ìwà mọ̀ bóyá ó sọ fáwọn lọ́ọ̀yà wípé títí kan ọ̀nkú ẹni tá à ń sọ yìí gbogbo chat wọn sì wà lọ́wọ́ mi tí wọ́n ń bẹ̀ wípé ó da travel paper ẹni yìí pẹ̀lú àwọn ọmọ send ẹ̀ sáwọn àwọn ní opportunity àti travel lọ sẹ́ni ìwé ibi tó bá wọn àwọn akànra ticket àwọn á lọ wo àlàáfíà ẹbí àwọn di bá a ṣe ń sọ̀rọ̀ àti tó bá jẹ́ wípé Olúalọ ti send details yẹn sí wọn lánàá ló yà kó tí mi gbọ́ bọ́ jà sátánà yìí ní èrò bẹ́ẹ̀. So ìrìtá yìí rí níbi ọdún méjì yẹn tẹ ní ẹjọ́ wọ bọ́ọ̀sì ibi ìrì kílẹ̀ èrò pé ṣé bí ẹni tó wà wọ̀rí ìdàbí bí ẹni tó ní ìlera ọkàn àbí báwo ni. Wọ́n dàbí ẹni tí ọkàn wọn ò balẹ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn ṣá bọ̀ bó ṣe bí mo ṣe máa kọ sẹ́ńtì ẹni yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mo máa rí wọn ẹni tó wà lively ni ọmọ ọ máa ń iṣẹ́ ọmọ mo ṣe yìí ìṣẹ̀mọ̀ mo ṣe fẹ́ ìṣe mi mo fẹ́ ti ká di ẹni gan bí mo ṣe rí wọn jọ yẹn ó wà all somehow like somebody tattered. Okay. Mo ṣe rí wọn ní ìjọ nígbà yẹn. Àdẹ̀lẹ̀ sọ wípé bóyá ní àmọ́ bóyá ó sì máa wà ní France yẹn báyìí tá a bá tẹ̀ sọ pé bóyá tẹ́yìn bá tiẹ̀ sì lè ràn wá lọ́wọ́. Nǹkan tí mo ṣe láti ṣe nǹkan tí mo ṣe láti. Láti fi kọ̀ọ̀kan náà rẹjọ́ gbé.
ìgbà tí ẹni tí ìgbà ibi tẹ́mi àwọn ìgbà yẹn àwọn ó ní ibi tó máa ń kó àzì wọ́n máa ń pèlè ní kwayé láti fún ọ̀pẹ refugee house àwọn tí wọ́n bá sí ní ilé tiwọn ibi tí wọ́n máa ń káwọn èèyàn tó ilé náà ní òwò ọ̀tẹ̀ ilé náà níbẹ̀ yẹn náà kọ́ àwọn wàhálà ok so ibẹ̀ ni wọ́n máa ń ti dáná gbé ńgbà yẹn. tí yóò bá lè mọ orúkọ tí wọ́n fi gẹ́gẹ́ bí alàgbàṣe ní ìsìn tí wọ́n fi wà ní document èèyàn lè bá wọn ṣe pressing sí no you go and find out bóyá wọ́n ń dìtẹ̀ wọn nígbà tí wọ́n ti máa tẹ̀ àwọn bá ṣe máa dìtẹ̀ yẹn nígbà yà at least sọ ní sọ yẹ kán sì lè lédùn wọn kéèyàn mọ̀. ṣáàdìbò ní ṣé ẹni Lyon ní France lẹ ti rí àbí. Lyon ní France. yes Lyon City France church tí wọ́n dọ́gbọ́n nígbà yẹn tó ní church kan tí wọ́n kọ́kọ́ lọ gbà yẹn sẹ̀ nígbà kan ìtọ́jú yẹn ni relevant citizen. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n máa bá yín sọ̀rọ̀ lẹ́yìn tó máa send message sí yín. máa send message sí yín. ẹ ṣe. ire àánú ṣe wà ń bẹ̀. ẹ kalẹ̀ o. ẹ mà kalẹ̀ ìyá mi. ẹ kú iṣẹ́. yes. mo kí everybody o. ẹ wò á ti serious jù lórí ọ̀rọ̀ Olúalọ ẹ jẹ́ kí n fi paṣáyó díẹ̀. Olúalọ kí ló wá dé bébì ìyàwó àtàwọn ọmọ ìlànà kókó wà náà àsọpọ̀ pààyàn bébì kí ló ń ṣe ẹ́ náà kí ló kọ́ sí ẹ kókó ìyàwó àtàwọn ọmọ ìjáde ṣé bí pásítọ̀ ló pe rẹ̀ ẹ ò lè jọ́ náà ó dẹ̀ ń ṣe bí eléyìí tí ó bá jẹ́ pé bóyá nǹkan kan ti wà ń bẹ̀ kí ló wà ń bẹ̀ kan sọ pé kankan jó gbogbo èèyàn ló ń ṣe wọ́wọ́wọ́ nísìnyí wà tíyàwó ẹ̀rẹ́ lọ ṣe wọ́wọ́wọ́ kẹsẹ̀ǹdẹ̀ sí wa kárí lórí TikTok mẹ́ kí ló ń ṣe bọ̀bọ̀ ìná Olúalọ bébì kò lè tó bó ṣe mú yìí ó dẹ̀ ń sá kìtìkìtì ó ń sá kàtàkàtà káàkiri kí ló lè tó báyìí ẹ̀yin dẹ́gbẹ́ra yín níránṣẹ́ Ọlọ́run ṣẹ́rí áùdì ọ̀rọ̀ àwọn pípù yìí wọ́n fún wọn gbójúbọ̀rọ̀ yín ó lè gbójúbọ̀rọ̀ fún wọn gbogbo wọn bọ́ ṣe wà yẹn ó lò sí ayé àti tọ̀run òun ni wọn ó kàn sóòdùn mi wípé ṣẹ́ ráwọn tá à ń jà fún yìí àwọn tó jẹ́ mẹ̀kúnnù tá à ń jà fún yìí àwọn gangan fúnra wọn gan wọn fẹ́ bọ́ Ọlọ́run nìkan ló lè kó wọn yọ wọn fẹ́ bọ́ rárá mo máa sọ̀rọ̀ kékeré kan ń sin ẹjọ́ ẹ̀ bá mi tì í mo comment kìíní kan lórí Facebook ẹni yẹn post ó ní pé ìlú òun ní accident the first comment tí mo máa kọ́kọ́ rí instead káwọn èèyàn kan ṣe condolence kìíní sí ayé tó tó àkàmàrà mo bá comment sọ́dọ̀ kìíní yẹn pé things happen naturally why do you say ayé tó tó àkàmàrà on top of what tí ẹ bá rí àdúrà àwọn tó wá sí DM ní tó wá ní àmàfàyè hàn àti lọ wo profile àmàfàyè hàn ó máa mọ̀ fàyè wà mo wá wò wípé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ti máa mọ̀ wípé tí wọ́n bá fẹsẹ̀ kọ́ lásán wọ́n gbọ́dọ̀ wà pásítọ̀ lọ wọ́n gbọ́dọ̀ lórí òkè àwa ni wọ́n ní kó sọ́wọ́ àwọn yẹn náà ti rí wọn bẹ́ẹ̀ torí àná ṣe ń take advantage of them wọ́n ti rí wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn pásítọ̀ yẹn o àgbàlá òjò kò lóhùn nílé wo onílé náà ní nígbà èmi gangan tí mo bá yín sọ̀rọ̀ Christian ni mí and I believe in Jesus Christ listen for the past 5 decades of my life I have been serving Jesus Christ so tọ́ bá tẹ̀ ní kí ló máa kó ẹsẹ̀ fáǹsì nǹkan ti pọ̀ lórí mo lè má mọ̀ ṣùgbọ́n mi wá ní ìwà. bẹ́ẹ̀ni evangelist pastor engineer orúkọ yín pọ̀ o evangelist pastor engineer Kọ́láwọlé ó yẹ bá wa gbóhùn sókè. ẹ kálẹ́ o. yes. mo kí gbogbo yín God bless you everybody. yes sir. ṣé ẹ rí nǹkan tí mo kọ́kọ́ fẹ́ sọ ni wípé ẹ má máa pe most of àwọn tẹ bá rí pé wọ́n ń hùwà ìdọ̀tí ẹ má máa fi pastor sí wọn mọ́ torí wípé àwọn kan wà tán jẹ́ real pastor àwọn kan wà tí ò jẹ́ real pastor àwọn kan wà tó jẹ́ alábàáláyé tó jẹ́ olótìtọ́ àwọn kan wà tí ò jẹ́ olótìtọ́ actually evangelist ní pastor ní ṣùgbọ́n ẹ bá wo profile mi ẹ máa rí àwọn kan bẹ̀ mọ́mì wa tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ẹ má bínú tó kọ́kọ́ sọ̀rọ̀ pé wọ́n rí àwọn mọ́mì yẹn ẹ tọ́ ẹ bá wa bá wọn sọ̀rọ̀ tó bá lè ṣe confirmation bóyá wọ́n ṣì lè get info wọn wọ́n mọ̀ pé you will get to that length. Then secondly Musa fún tẹ́ ẹ sọ̀rọ̀ wọn yìí Ọlọ́run kọ́ ló rán wọn níṣẹ́ ẹ̀yin kan wò pé they call themselves man of God torí wọ́n pè yàn ní pastor I'm sorry to say this ìnagijẹ ni kò ń ṣe pé bóyá ìyẹn ìwà tó bá jẹ́ ló fi lọ́lọ́run fi mọ̀ ẹ́ most of these people God don't know them so sometimes when you are causing them tẹ́ bá ń sọ̀rọ̀ tẹ́ bá ń ṣépè fún wọn máa sọ fún àwọn tó bá wà nígbà ní pé ẹni tó ń sọ̀rọ̀ mọ̀ ẹ́ pé kò ń ṣe Ọlọ́run ní àwọn ilé ìsìn tó bá ń sin Ọlọ́run ní tòótọ́ tí èmi mọ̀ o wọn níwò àwọn ìwà tí wọ́n wò ṣùgbọ́n most of àwọn tó ń pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run torí pé they belong to the same kind of that's why I tell you pé they will support evil too tẹ́ a bá rí ẹni tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní tòótọ́ kò ní máa wúrú àwọn ìwà tí àwọn ènìyàn tó ń wù
sọ nínú program kan mo ní pé àwọn kankan wà tí ò yẹ kán béèrè lọ́wọ́ wa gẹ́gẹ́ bí èèyàn tá a jẹ́ tó di pé àwa máa dáhùn kò dìgbà tán béèrè lọ́wọ́ ẹ pé where is your wife, where is your children. àwọn kan ló dẹ̀ ń lọ síbẹ̀ yẹn gẹ́gẹ́ bí nǹkan tí àti wáyé sọ sí pé àwọn kan wà tójú wọn ti fọ́ tó jẹ́ pé for them to come pé àárí mọ́mì àárí àwọn ọmọ 1 year 2 years I don't know the kind prayer they are praying. ṣùgbọ́n èmi mọ̀ pé ọlọ́run tó jẹ́ ti òtítọ́ tí mo mọ̀ pé àwọn tó jẹ́ alábàáláyé ń bá sọ̀rọ̀ because Christianity mo máa ń sọ àwọn èèyàn máa ní pé ṣèbí you call yourself pastor. ẹ jẹ́ send request padà ẹ bá send request mọ́mí bí ó yẹ sáré bá mi gbóhùn sókè ẹ send request padà ẹ kálẹ̀ gbogbo mọ́mí bí ẹ mà kálẹ̀. Rotimi. Yes. Ó tó jọ mẹ́ta. Ẹ kú iṣẹ́ o. Yes. Ṣé rí nǹkan tèmi tẹ̀ máa ń rò ní wípé ó tẹ̀ níjọ́ kan tí mò ń stroll ní TikTok mo kàn rí Olualo tó ń preach ní tó wá sọ ẹni tó yẹ kó sá fún láyé ẹni tí ò bá lẹ́rìí ọkàn. Ẹni tí ò bá lẹ́rìí ọkàn wọn kì í ṣe èèyàn gidi èèyàn burúkú. Mo wá wòó pé ẹ wo máa yí gbogbo táìmì ẹ̀ náà a ṣe sọ kó wáyàwó ẹ̀ síta o. Wọ́n rò pé ṣé kò ṣe máa tí wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kó mú ìyàwó ẹ̀ síta ló ṣì ń preach báyìí. Ṣé rí àwọn people yẹn wọ́n ti gbé sùn ni o honestly wọ́n ti gbé sètánì ni. Ṣé rí ó ti ní mind ẹ̀ pé tó bá yá táwọn èèyàn bá pariwo ṣèbí Nàìjíríà ni tó bá pariwo wọ́n á dákẹ́ náà ni wọ́n á gbàgbé ẹ̀ ni ṣèbí bọ́n ṣe máa ń pariwo nìyẹn. Ẹ wá mọ nǹkan tó ń fún lágbára ni wípé àwọn tó fẹ́ tì sínú kòtò ni o àwọn bíi títí ẹ̀ àwọn bíi pásítọ̀ gíga àbí kí náà forúkọ máa yẹn tí wọ́n kóra wọn jọ ìyàwó ẹ̀ wà ní Canada ni kò sí problem pẹ̀lú ìyàwó ẹ̀ òun ẹ̀jọ́ ẹ̀ ṣé tí Olualo bá tẹ̀ wá gbé ìyàwó ẹ̀ síta gan ibo ni Rotimi gan fẹ́ gbójú sí. Wọ́n ṣe ń sọ gbogbo ẹ̀ játijàti mo wá send request wọn ò lè gbé mi sókè because mo ti wọ page wọn rí tí mo sọ̀rọ̀ rí so bóyá wọ́n ti wá mark ni wọ́n gbé mi. So ṣé ẹ̀rọ àwọn ṣẹ́rí máa yìí question tí mi wá fẹ́ béèrè ni pé Rotimi ṣé kò sí bí wọ́n ṣe lè arrest man yìí mo mọ̀ pé Nàìjíríà náà ó ti. ẹ jẹ́ káwọn ọlọ́pàá máa ṣiṣẹ́ wọn lọ we trust I trust nǹkan táwọn ọlọ́pàá ń ṣe wọn ní fi gbàkan bọ̀kan nínú àwọn ọlọ́pàá náà mọ̀ pé àwọn monitor tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ kan ṣiṣẹ́ wọn ṣóyè yín wọ́n máa ṣe wọ́n máa ṣe. kò lè máa lọ báyẹn honestly ó kàn ṣáà ṣe nígbà pé òun kọ́ ló ń bá wí ó kàn ṣáà. bẹ́ẹ̀ni ẹ jẹ́ káwọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ wọn àkànfẹ́ àmì máa sá gbogbo aṣọ lóòrùn ṣóyè yín. Okay. All right. Yeah. Sister Bumi. Ẹ kálẹ́ o. Ẹ mọ̀ kálẹ̀. Ẹ jọ̀ọ́ kí ni mo tẹ̀. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ̀ gbogbo lé o. À ń gbọ́ yín. Ojú gbà mí tí mo pásítọ̀ mi Olualo. Tí ìyàwó pásítọ̀ a public person tó ń galivati káàkiri wà ṣara gbígbẹ máa fò káàkiri orí staircase orí òkè káàkiri ìyàwó ẹ̀ já dúró. Ṣé ìmọ̀ ni Olualo? Ìyàwó ẹ̀ já dúró ó wà ní refugee camp ó dẹ̀ ló léyàn ó mọ̀yàn for how many years ló yẹ kó fi jí adúró how many years ló fẹ́ fi jí adúró as a pastor ẹ tún parọ́ pé ẹ yí orúkọ dà that definitely kò ṣe orúkọ Yẹ́misí Olúalọ́ ló ń jẹ́ àǹtí tó ní àwọn rí yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run church tí ẹ ti kọ́kọ́ jíjọ lọ́jọ́sìn ẹ jọ̀ọ́ ẹ bá wa lọ sí church yẹn ibi tí wọ́n ti ń jí adúró yẹn náà ẹ jọ̀ọ́ ṣé ìmọ̀nà Olualo tẹ̀sẹ̀ wá lọ ń fi lẹ́tà àti àwọn tẹ̀jìjọ kóra yín papọ̀ tẹ̀jìjọ kóra yín jọ ẹ wá ń kọ lẹ́tà oh my goodness ẹ ń kọ lẹ́tà bro Rotimi ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ máa ń rẹ́rìn ẹ máa ń ṣeré láti gbà tẹ́ ti bẹ̀rẹ̀ program yẹn rẹ́rìn ẹ ṣeré rárá brother mi ẹ jọ̀ọ́ ẹ tújú ká ọ̀rọ̀ lẹ́tà yẹn kò. kì í ṣe lẹ́tà àtijọ́ òní. àjà eléyìí a máa fa okùn ẹ̀mí Olualo já. ẹ mọ̀ fọkùn ẹ̀mí ẹ̀jẹ̀ ṣáàjọba wa wá yàgbọ́ àtàwọn ọmọ jáde kí gbogbo adé wà lálàáfíà. òun kan mọ̀ pé òun ti jèwọ̀ ó mọ̀ pé òun ti jèwọ̀ níbì kan ó ti ṣe nǹkan kan somewhere ó mọ̀ pé òun ti jèwọ̀ so àfi kókùn ẹ̀mí ẹ̀ kó já àfi kókùn ẹ̀mí ẹ̀ já. kó bá wa wá àwọn pípì jáde bẹ́ẹ̀ kó bá wa wá wọn jáde òun la dúró dè báyìí. kó bá wọn jáde simple question where is your wife and children. bẹ́ẹ̀ni. Simple question. Where is your wife and children? Ben. Ibi báyìí ló wà o. Ẹ lè rí wọn o. Ẹ lè rí wọn o. Nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí marriage wa o. Olualo ò preach marriage kakò ò preach marriage láti tẹ́tí mo ti mọ̀. Kò láíláí. Bẹ́ẹ̀ni ò bá ní kò lè sọnù ìyá mi. Bẹ́ẹ̀ni, where is your wife and children? Ó di ṣòro.
a public figure. Why shall I keep them out for catching the Korea, Canada, UK, and Kini? Jajo, show you okay, you son, show you okay, Kini got son, Canada, see, go and one you to one thing. Iyabo ti pé méjì o. One in Italy, one in France. Ẹ máa kà ó. Wọ́n pọ̀ àwọn tí ò ti Canada. Àwọn tí ò ti bójú jáde kọ́. Àwọn ti Canada kan tó yọjú. Ṣé ń kà á? Ó kà á. Wọ́n ṣì àwọn ẹbí tí sọ̀rọ̀ láìsí ìmọ̀. Tí wọ́n sì ń fowó dí wọn lẹ́nu. Tí wọ́n fi trip àti holiday. Tí wọ́n fi dí wọn lẹ́nu àti Jerusalem àti Israel. Ọ̀pọ̀. Ó ga. Wọ́n pọ̀. Ó ń ṣe live program lọ́wọ́ ní ọjọ́ tí ọmọ ẹ̀ lédì kan wá lókànlẹ̀ hàn sí olualo olè on YouTube in 2003. So no be today, all this, in fact, oh God, why is it taking so much time for you to, okay, all the people I want to sweep under the carpet. Na lie, olualo. You joking. Ben. Oh, you are alive, you're joking. Ah, you're joking. You're joking. Yami, thank you so much. Blue Shaki. Yami. Blue Shaki, ṣé wà ńbẹ̀? Blue Shaki. Ẹni láti ọ̀mí tó, Daddy Káyọ̀dé, ẹ bá mi gbóhùn sókè sà. Ọgbọ́n àgbàṣẹ send request. Apostle Káyọ̀dé ṣé wà ńbẹ̀ sà? Ẹjọ́ máa fún wa ní 2 minutes ká lè randọ̀ kí n lè lọ síbi iṣẹ́. Apostle Káyọ̀dé ṣé wà ńbẹ̀? Ọgbọ́n àgbà ó yẹ sáré bá mi gbóhùn sókè. Ẹ kálẹ́ gbogbo lé. Yes sir. Àdèkú ètò. Yes sir. Jerry Adi. Bẹ́ẹ̀ni ló máa slow asset mo máa sọ́dọ̀ yẹn gan. Ó dábẹ̀ ní pé ní ẹ̀rù ti fẹ́ máa bá pẹ̀lú lẹ́tà tọkọ sí yẹn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa bá wa ṣeré. Ẹ̀rù ó bá Rotimi. Ẹ mọṣẹ́ tí mò ń ṣe ṣá. Mo busy ju bẹ́ẹ̀ ṣe rò lọ́wọ́ rẹ̀ mi. Mo mọ̀ pé máa ń busy. Ẹ̀jẹ̀ tí mo pẹ́ máa ń busy. But still ọ̀sẹ̀ ẹ̀ ti máa gbé wa lọ sí gbé wa lọ òsì ẹ̀ ti máa bá wa ṣeré. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ níbi tẹ́tí rí reply wọn lẹ́ẹ̀kan yẹn pé àwa fàájà movement tó ò sá. Èrò dẹ̀ bà wá. Àwọn báwo. Mo wo ìkan ní prophet kìnní kan àbí kìnní kan ló porúkọ rẹ̀ pé Rotimi tó ti gbọ́ra ẹ̀bẹ̀ yẹn pé ní òun ti kọ lẹ́tà tó ti rí ẹ̀bẹ̀ yẹn pé ní wàá gbóhùn ara ẹ̀. Ó dà mo fẹ́ wo lọ́sọ̀kọ̀ kò ní máa padà pẹ̀lú ṣe dáadáa. Lẹ́yìn porúkọ yìí. Ṣẹ̀rí tẹ́ bá ń pọ́n irú àwọn yẹn lé. Kìnní kan kan mo dá wò ó ní pé ní jẹ́ káwọn fàájà ní ìṣẹ̀kan lọ́wọ́ abájáwó olélẹ́yìn ó lóun prophet Adétúnmọ̀bí promise oníkàwé ká lọ máa bá yín dáwọ́ mọ̀kànlẹ́ rìn mo gbọ́ ọ̀rọ̀ ò ní túmọ̀ náà sọ́dọ̀ ilé ìtìlẹ̀ tó lẹ́tà tó lú ọlọ́gọ́mù wà ní tiẹ̀ ẹ jẹ́ kí lẹ́tà yẹn kó gbóná ẹ jẹ́ kán ẹ bá wa jẹ́ kó rí ti dáadáa. Àwọn lẹ́tà abẹ́lé tí wọ́n ń kọ káàkiri ni igi etí ọ̀gẹ̀dẹ̀ ní gbogbo wọn kò tó nǹkan tí wọ́n ń yọ àdá sí bàbá mi. Ìtì ọ̀gẹ̀dẹ̀ ní ìrè. olualo kíkẹ́sì ẹ̀jẹ̀ kó ti parẹ́ another case tó bá wà lẹ̀ ẹ ká mú wọn káyọ̀dé mú wọn pápápá. Ẹ ṣe bàbá mi. ọ̀rọ̀ olualo ló máa pa ọgbọ̀ ẹ̀ lẹ́nu mọ́. Láíláí a máa mú kéèsì mi gbọ̀ báyìí mo ti ń ṣètò àwọn míì sílẹ̀ mo ń ṣètò ọlọ́run jẹ́ kí lorúkọ ẹ̀ kí náà ń pè Àgbàlá Gabriel àti schedule meeting kọ́lọ̀ jó dá mi lóhùn bó ṣe yẹ kó dá mi lóhùn bẹ́ẹ̀ ni ẹ ṣe bàbá mi ọgbọ́n gbà mí ní wá yín tí ẹ ṣe. Crown Wealth ṣé wà ń bẹ̀ ẹ jẹ́ ká ṣe 2 minutes Crown Wealth. Ok ẹ kalẹ̀ ẹ fọmọ ọlọ́yàn ẹ yé gbọyàn lẹ́nu ọmọ ọdún kan ẹ fọmọ ọlọ́yàn mú òun ege ẹ má jò sunkún lórí live video. Ìrọ̀ ìmọ̀sán kankan ẹkún ọmọdé wà aláàdì lórí live video. Didi Nude tẹ̀bà tọmọ ẹ bá ti dákẹ́ yes my sister. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo lẹ́ o. Yes ma. Ṣẹ́ríàdì ẹni tí ò bá ti máa rí tìlú máa sọ pé ẹ̀rù ń bá ó pa mí lẹ́rìn bá ti máa rẹ̀ sọ̀rọ̀ ṣe wọ́n pé sometimes you need to go and look at people's profile, pedigree, their reputation, and then wàá lè sọ that's when you know. Bẹ́ẹ̀ni. But sharing when you were reading the letter, tó really painful me that the damage that this defamation that God has caused him, he didn't even mention his family. He said the damage that it has caused his organization and himself, leaving out his family. This man, in all aspects, what he confirmed, he is never proud. He is never bold to
talk about this same woman that everybody has been asking. Not even any of his children. Some of us can't long. Tiwa oni pe o. Àmì o. Lágbára Ọlọ́run. Tiwa oni pe gbogbo obìnrin tó bá wà nílé ọkọ, wọn ò ní ṣìrìn tí wọn ò ní pé lórí ọkọ lórí ọmọ. Àmì. Àtẹ̀yìn ọkùnrin náà tí yóò ní pé. Because it's just like when I heard that thing, and he didn't even mention his family. Omi jábọ́ lójú mi pé wow. Wow, to this man. And it will never happen, no matter how much he tries. To him, Iyabo is now history. History in Iyabo. As in when you read that letter, Benny. Just make mention of himself and his organization. It shows how selfish, how this man has forgotten this woman. And he has moved on as if he showed the DNA. He family cannot jade. Ben. This letter actually confirmed that he has moved on. That this woman is now in his past. And it's so painful that people that want to be among àgbàlagbà tẹ́lẹ̀ pera yín ní èèyàn lóòótọ́ tó bá jẹ́ pé lóòótọ́ lọ́lọ́run pè yín. And you people are still defending this man. It's so unfortunate. It is so unfortunate. Yoruba race. It is so unfortunate. It's a shame to the Yoruba race. It is a big shame. It is. To the church. It is a big shame. I know today some people might call me and I'm putting it as a note of warning. If you call me and say as a Christian, I swear you will not like what you will hear. Ben. If anybody, I am putting it on that because I know people are here watching me. Ben. If you make an attempt to send me a text or you call me, you will hate yourself. Because this man did not mention this his family. He was only concerned about his organization and himself. It's a pity. It is a shame. It's a shame that people are still going to that church and you people are coming and you gather around on TikTok. Babaji Gabi, I don't care what they call you. Because they got the man of God in your nini. The same thing, both men and women. And you people are defending this man. It's a shame. Yes, God continue to be with you. Amen. God will continue to bless you. Amen. No matter how much they try, they will fail. Amen. God bless you. Thank you so much. Thank you. Anyone saw any comment section? Something I did something that olualo has another wife with one child. Me moboye ni ema le wa so locate tàbí kan private chat me, but it is an alleged statement. Lórí page wa CC Ventures share one bema. CC Ventures. Ẹjọ́ ta ló ń pè mí ní àsìkò báyìí ṣe ṣá mọ̀ pé mo wà lórí live video ẹ lè pè mí sórí number now. CC Ventures ẹ bá mi on mute kẹ́ sọ̀rọ̀. Kí ló dé? CC Ventures share one bẹ́ẹ̀. Okay, tell about his in there. I think someone is calling him on his phone. He should be back shortly. Yeah, he's back now. He's back. CC Ventures share one. Okay, Flow share one there. CC Ventures tẹ́ bá wà bẹ́ẹ̀ ní láti on mute tẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀. Flow share one bẹ́ẹ̀. Ẹ ní láti on mute. Okay, ti on mute àti ń gbọ́ yín báyìí. Yes, ma. Yes, ma. It's quite so unfortunate for what we are seeing in the Christendom today. So, Ọlọ́run á gbà gbogbo, Ọlọ́run á gbà wá lọ́wọ́ àwọn pastors wọ̀nyí. Àmín. Ọ̀rọ̀ PastorOluAlo, I've been following you from the beginning even till now. I wouldn't know what is even stopping that man to bring his family online and for everybody to know what is happening to the wife and the children. But Rotimi come and say, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ Olualo yìí ó dá wa dúró lórí fàájà 2025. Kò dá wa dúró. À ń tẹ̀síwájú. Àti hand over fáwọn ọlọ́pàá bẹ́ẹ̀ ni. So let's move on. Let's move on. Things are happening. So we want to be hearing and listening to more. Yes. But the thing I have to follow our obìnrin náà lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin. Gbàdúrà fún mi, we have to stop and be watchful.
Because things are happening, you know. I will privatize private taxi. Okay, all right, ma. Thank you so much. Yeah. The renewed, gan, mi ni wa yin tin. Flo, Madam Flo, ṣé wà ńbẹ̀. Ẹni láti on mute tẹ́ bá ńbẹ̀. Okay, ọgbọ́n àgbà ẹ sáré sọ̀rọ̀. On mute kẹ́ sọ̀rọ̀. Andy. Yes, sir. Andy. Yes, sir. Ẹ má bínú, ó yẹ kí n ti káàtì yín. Tó bá kí n fẹ́ bí let's say 12 a.m. ní ọ̀la ní Nigeria time. Ben. Máa pè yín direct ní WhatsApp call. Okay. Or kí n fi ní voice note. Okay. My junior brother, ìyàwó àbúrò mi. Ben. Ó mọ ìyàwó tá a mọ tí olualo tó bímọ sára mọ́kọ́. Ó mọ̀. Bí bàbá mi kò tí wọ́n sọ nípa táìlì lánàá bàbọ̀. Èmi ìfẹ́ gba àwọn information tí ò bá jẹ́ ní dáadáa. Ben. Mo jẹ́ kó sọ fún yín. Mo àbúrò mi yẹn mo mọ̀ dáadáa. Lẹ́yìn sí kí sọ ọmọ ìyá ọmọ yọmọ bá ní kí sọmọ yẹmọ ìyàwó ẹ̀ lòun mọ. Ọlọ́rẹ̀ òun ni èèyàn tó bímọ ẹyọkọ lára mọ́kọ́. So tó bá di ọ̀la máa pè yín. Ara mọ̀kọ́ ó dà pé Nàìjíríà náà ni of course. Ekiti, Adó-Ekiti ní Nàìjíríà ni. Ekiti tó ti ní ara mọ̀kọ́ yẹn wà. Wife number 3. Ẹ ṣé bàbá mi, màmá retí kọ́ yín. Màmá retí kọ́ yín. Na màmá retí kọ́ yín ọgbọ́n àgbà ẹ ṣé. Prince Adéwuyì. Hello sir. Ẹ kálẹ́. Èmi ọmọ arámọ̀kọ́ lèmi, so I'm from Aramọ̀kọ́ Èkìtì. So nípa nǹkan tó ń sọ ní sí. Ẹni sùúrù light up, ẹni sùúrù. Àwọn olùwàlọ́ sí èdè fún òní mọ́mí bẹ́rìtì náà pé mọ́mí yẹn. So home teach ní one private school ní Aramọ̀kọ́ Glory Model College, ibẹ̀ mo ti mọ̀ wọ́n. So ìgbà tí mo dẹ̀ mọ̀ wọ́n lọ́kọ̀ bọ̀ like single mother of one. So ó wá ní ìkan àwọn evangelist wòlíì ẹ̀sìkáyà tó wà lórí òkè èrè tó ń tì sí ní the same school tó ẹgbẹ́ àjọ close. So ìyẹn ló wá sọ fún mi pé ìyàwó alọ́nì yẹn pé òun ọjọ́ wà papọ̀ pé ọjọ́ kan ló kó gbogbo ẹrù olualo tó wá kó ba lórí òkè èrè tó wá kó àwọn àga sí àpálọ̀ everything tó wá fi mọ́tò já fún ní orí òkè èrè òun mẹ́rin. So woman mọ́mí bẹ́rìtì yẹn wá lọ fẹ́ máa kan lẹ́yìn school Glory Model College yẹn tó ìyàwó ti ṣaláìsí máa ní school sí ẹ̀fọn ńlá yìí ni woman yẹn wá padà fẹ́. So olualo ní ọmọ obìnrin ẹyọkan sọ́wọ́ that's mọ́mí bẹ́rìtì ọmọ yẹn ní bẹ́rìtì. So ọmọ olualo yẹn ní bẹ́rìtì. Ọmọ ẹni bẹ́rẹ̀ tí wà lára Aramọ̀kọ́ Èkìtì. Ẹ jọ̀ọ́, ṣó possible kéèyàn rí woman yẹn bá sọ̀rọ̀ sà? Èmi ò sí lára Aramọ̀kọ́ báyìí, Ìbàdàn lèmi bèsì. So téèyàn bá dé Glory Model College, ilé wọn wà very close at the back of that Glory Model College lẹ́yìn school tó máa ní máa tó ní school ní Ẹ̀fọ̀n proprietor ní máa ẹ̀yìn school yẹn gẹ́gẹ́ nílé máa yẹn wà wọ́n fẹ́ǹsì ẹ̀ báyìí. So máa yẹn ni woman yẹn wà padà lọ fẹ́ torí ìyàwó máa yẹn ti ṣaláìsí. Ṣé woman yẹn ṣe máa wà láyé ń sìn? Ó wà láyé kò sí kan tó sì mọ́mí bẹ́rẹ̀ àjọ close kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo lè wọ́nà láti get number wọn sá mo lè gbìyànjú láti get number wọn tó yà close gan. Ẹ jọ̀ọ́ tẹ́ bá má lè ṣe yẹn fún wa lórí Fàjánìṣẹ́ inú wa máa dùn. Èèyàn kankan tí mo mọ̀ tó mo wá mọ̀ tó tún lè ní nọ́mbà wọn tí mo sọ pé ìyàwó evangelist wòlíì ẹ̀sìkáyà bó ti try nọ́mbà wọn lálẹ́ ṣùṣọ́ ló sọ pé kí n fi wọn torí ẹni nìkan ni mo mọ̀ àsì ìyàwó olualo mi àwọn ìpọ́n tún ní ìyàwó mi. Ìyàwó ẹ̀ tó wà legally married tulẹ̀ ń wò lórí lẹ́yìn nìyí. Ẹni yìí ọmọ mẹ́ta ló bí fún. Nọ́mbà ènìyàn ò lọ nọ́mbà wọn ní bẹ́ẹ̀rì tí wọ́n lọ. Ẹ kò sí wàhálà, ẹ máa try ẹ̀ bóyá ń gbà tẹ́ bá fi máa get ẹ̀. Ẹ ṣé bàbá mi ní wá yín tì, ẹ ṣé. Ṣé ìgbà tí olualo fẹ́ lọ sí ẹjọ́ +234 9115 ẹ ṣáà rí pé mo wà lórí live video kí lẹ̀ ń pè mí fún báyìí? Hello? Mo wà lórí live video. Ẹ máa pè èèyàn tó ẹ̀ bá ti ẹ́ǹdì kọ́ lẹ́ẹ̀dẹ̀ ní pé èèyàn mọ̀ èèyàn pè yín padà. Sunday Babalọlá ṣe wà ń bẹ̀. Ẹ káalẹ́ sà o. Ẹ mà kálẹ́ bàbá mi. Mr. Rotimi, ẹ kú ọjọ́ mẹ́ta o. Ìjọ kan pẹ̀lú. Ẹ kú ètò Ọlọ́run tó ń bá yín tó a máa bá yín tó o. Àmín. Ẹ kú iṣẹ́ takuntakun.
mo mọ̀ wípé iṣẹ́ ìbílẹ̀ ṣe kò wá ní òun yín lágbára Ọlọ́run kò ní òun lágbára Ọlọ́run ó ti tó jọ́ méjì mẹ́ta mo ti ń gbọ́ ètò yín bọ̀ ṣùgbọ́n mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ń gbà mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì gbọ́ òye nǹkan tẹ̀ ń béèrè fún kò yé ọ̀pọ̀lọpọ̀ kò yé wọn nǹkan tó dẹ̀ jẹ́ kó yé wọn náà ju wípé wọ́n ní Yorùbá máa ń pòwe kan ẹ má bínú pé mo fẹ́ pòwe wọ́n ní kí òrùba adìyẹ kó má láti tàn. lọ́jẹ̀ ó ní wọ́n jẹ́ kóun láti tàn lọ́jẹ̀ ikú. ó ní wọ́n jẹ́ kóun láti tàn lọ́jẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe òun lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì tí wọ́n fi gbígbọ́ ṣe aláìgbọ́ lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ. ohun tí mo kàn rí jù nínú gbogbo ẹ̀ ni pé àdúrà ni èmi á fi máa ràn yín lọ́wọ́ Ọlọ́run á túbọ̀ máa kó yín yọ á dẹ̀ túbọ̀ máa dáàbò ẹ̀kọ́ yín. gbogbo àṣírí ìkọ̀kọ̀ pàápàá jùlọ nípa ètò tẹ́ ń ṣe yẹn Ọlọ́run á jẹ́ kí ó tú gbogbo ibi tó bá farasin Ọlọ́run á tú gbogbo síta Ọlọ́run wà ní fi ara pamọ́ jẹ yín níyà kó mọ́ torí I so much appreciate Kristẹni ni mí but síbẹ̀síbẹ̀ mò ń jẹ́ kẹ́ mọ̀ wípé ó dàbí ọ̀rọ̀ tí bọ́ọ̀ kan sọ ní ṣé last week lẹ́gbẹ́ máa kọ́ wá tó ní àwọn nǹkan kan wà tó ń gbọ́n question nínú Bíbélì. bẹ́ẹ̀ni gòkè bá jọ wà bẹ́ẹ̀ni. Yes. Now I can be sincere with you wípé ọ̀pọ̀lọpọ̀ Kristẹni gan ló ní ìbéèrè lórí Báíbù tí wọn kò lè tó yẹ pé tó bá dé stage kan náà wá kàn ní tọ́rọ̀ bá ti dé bí ìrù pé ká fún un. ọ̀pọ̀lọ ní ká fún un. I could remember when we attend kílọ̀n porúkọ nígbà yẹn àdàbà lọ sí kílọ̀n Bible study ṣẹmọ tó bá dé stage kan tó bá béèrè àwọn question kan tó máa ń gbẹ̀yìn nígbà míì ní pé ẹ lè fi ọ̀rọ̀ ẹ̀mí wé ọ̀rọ̀ Allah pé ọ̀rọ̀ yẹn lè túmọ̀ ẹ̀ bí ọpọlọ lásán ẹtíkẹ́tì àrùn àwọn àìdíà yẹn bẹ́ẹ̀ni ohun tó máa ń gbẹ̀yìn àwọn ọ̀rọ̀ yẹn ni ẹ̀ ń wúra it's as if you are digging too much so gbogbo àwọn nǹkan yẹn ó wá jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run kí wọ́n wá ìsàbẹ̀ a lot of things nobody can ask them question if you ask them question in the church you become ó máa dàbí ẹ̀ gbàgbọ́. bí ọmọ Sátánì lè yàn bẹ́ẹ̀ni. kí ló dé tí kíní yìí báyìí kí ló dé tí kíní yìí lọ báyìí. kí ẹ gbọ́ mi sà. bẹ́ẹ̀ni sà. tẹ́bá ti ń béèrè too much yẹn àdàbí tẹ́bá ti ń béèrè nǹkan yẹn àdàbí pé you are asking too much they want you to just follow the way they said it and just follow strictly without asking questions. ọ̀rọ̀ tẹ́nìkan sọ ìjọba tí wọ́n wẹ̀ ṣùgbọ́n mi torí bí ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì jẹ́ mùmú òun ló dàbí not that we have been asking questions náà ló sì ń kàn. wọ́n máa ń sọ kíní kan fáwọn kan máa ní àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ wípé Bible said níbi tí èèyàn méjì mẹ́ta tó bá ti ń jẹ́rìí gbé nǹkan pé a fìdí òdodo múlẹ̀ Mr. Daniel ẹ̀yẹ́ kí n parọ́ kan fún yín bí èèyàn bá tó 100 yìí sìn tó bá conspire against ẹnìkan tó ń sòótọ́ ẹ má ìwọ má ti pa ẹnìyẹn tọ́kọ́ tó mọ̀ gbẹni tó ń sòótọ́ yẹn gan-an ni wọ́n parapọ̀ ní ìwọ̀n yẹn wọ́n ti pa ẹnìyẹn tán and that is how once the whole system is. So Ọlọ́run ni mo gbàdúrà wípé ó túbọ̀ jẹ́ kí iṣẹ́ tẹ̀ ṣe bá kájú lọ sí pásítọ̀ bẹ́ẹ̀ pẹ̀ yìí nípa gbọ́ olualo yìí àdúrà mi ni pé ó tiẹ̀ wájú òótọ́ ni wọn ò ṣe ẹkú ti sọ nínú àwọn ọ̀rọ̀ yìí kì í ṣe tó bá gbọ́ evaluation kọ̀ wọ́n pé wọ́n fi àwọn ṣe kankan but ètò ìṣe kókó náà ni pé àníkẹ́ ẹ mú wọn jáde káyé tiẹ̀ rí wọn ẹ fi wọ́n wọ̀n káwọn èèyàn rí wọn simple and I don't think you have acted a very big kílọ̀ orúkọ ẹ̀. ẹ ṣé bàbá kò jẹ́ àdúrà mi pé iṣẹ́ ọ̀rọ̀ yìí máa gbẹ̀yìn sí yóò já sáyọ̀ fún ètò yìí. àmì o ẹ ṣé bàbá mi àmì thank you so much. ẹ ṣe ẹjọ́ máa máa já tó bá ti di 2 minutes máa máa já àbọ̀ lórí ọ̀rọ̀ títí mọ́mì bẹ́rìt torí mi ò mọ orúkọ tó ń jẹ́ bẹ́ẹ̀ first time tí mò ń gbọ́ orúkọ yẹn ni it is an alleged incident lórí program tó ti wá títí tí a dẹ̀ fi máa rí òkodoro ọ̀rọ̀ Olúalo kì í ṣe ọmọ kékeré káàtì àwọn sọ pé bóyá lóòótọ́ ni ó fún yàn lóyún ni ó bímọ ó ṣe kinní kan lórí ètò títí wa allegedly àti ìmọ̀ bóyá òótọ́ ni tàbí kì í ṣe òótọ́ títí tí bóyá irú ẹni yẹn á bá wa sọ̀rọ̀ pé lóòótọ́ òun bímọ fún Olúalo o tó Olúalo bá dẹ̀ wá deny á gbé DNA test dìde allegedly ẹjọ́ 2 minutes Fúnkẹ́ Ọláyíwọlá ẹ sáré bá wa on mute ebu god ẹjọ́ send the request àwọn tí mo rí ni mò ń gbé sókè 2 minutes ẹjọ́ Fúnkẹ́ Ọláyíwọlá ṣe wà ń bẹ̀ ẹ ní láti on mute o ṣe wà ń bẹ̀ no. Crown Wealth, oh yeah, ẹ sáré bá wa on mute. Hello, sir. Hello? Yeah.
Yeah, Mom been working programming for a long time. Okay. But the man is quite educative. But that's more really as a true man of God, even if you are not doing it for people asking you, but for the sake of people that believe in you, that believe in your calling, why not say something about it? But okay, for my followers, lórí ọ̀rọ̀ ìyàwó mi yìí kọ báyìí ló ṣẹlẹ̀. Ìgbà tí Pastor Yakilomi àti ìyàwó ẹ̀ ní problem. I said a lot about it, and everybody there was, in fact, people were not even saying anything because it came out to address it. Thank you so much, Ben. To something else. So if you are, I think if you are a true, genuine man of God, if I hear social media you can't just keep quiet on some issues. Sensitivity, like family issues, too sensitive. It's not something that you just ignore. No, it's not appropriate. A bit of people, for my sound, for my people, for the people that love what I do, I'm saying not because of anybody thinks or anything, but because of people that genuinely love him, because of people that don't believe in the ministry. She said something, at least I want to come back like, okay, this is the situation. Oh, why the man of God? Oh, why anything? Relationship may break, but at least people that follow you, you carry them along. You tell them, ìjọ Ọlọ́run so ó ti tètè sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ̀wọ̀n kan tó ṣẹlẹ̀ sí Paul Adefarasi recently tó ní ìbọn ló mú dání. He had to come out and say something about it. You are a man of God. A lot of people are looking forward to you. Role model ló jẹ́ níwọ̀n bá tiẹ̀. You should be able to but fẹ́ address ọ̀rọ̀ ìyàwó ẹ̀ bọ̀ address ọ̀rọ̀ Pastor Ṣẹ́gun. Kò nice. Ẹ ṣe ìyá mi. Ó yẹ kó address gbogbo ẹ̀. Wọ́n kí gbogbo ẹ̀ dẹ́tàn lẹ̀. Ẹ ṣe ìyá mi. So nǹkan tẹ́mi kọ́ ṣe look ẹ̀ ní ẹ̀ tó kò ní. Ẹ ṣe ìyá mi. 2 minutes. Faroken. Ẹ ṣé ìyá mi Crownwealth. Faroken ṣe wà ńbẹ̀ ní láti unmute o. Faroken. Ẹ kálẹ́ sà. Ẹ mà kálẹ́. Mo rí sí ọdúpọ̀ ẹ ṣe ẹkú ọ̀rọ̀ lóye. Yes. Àga fún gbogbo wa ṣe. Nǹkan tẹ̀ ń sọ mo bá ń follow program yìí láti bẹ̀rẹ̀. Even débi ibi tí pásítọ̀ kan tó ti ń bá sọ̀rọ̀ tá a ṣe bí pé pásítọ̀ yẹn náà ó máa sọ nǹkan tó dáa. But nǹkan tí ìfẹ́ sọ náà ni màdàbà àkọ́kọ́ yẹn ti sọ. Fún máa yìí for God's sake and for humanity pé àwọn èèyàn tó tẹ̀lé wọn èèyàn Ọlọ́run tó nífẹ̀ẹ́ wọn ó yẹ kó bọ́ síta kò sí nǹkan tó wà bẹ́ẹ̀ kò sábẹ́ bá ń jà marriage is not for die. Tẹ́bí lọ́rùn mi ìfẹ́ wọn wọ́n níyàwó wọn náà jẹ́ náà ẹ jẹ́ ká mọ̀ nǹkan tó ṣe tẹ́ ẹ̀ fi fẹ́ wọn àbí bí báyìí ló wà bí báyìí lè mí wà kí inú àwọn èèyàn àwọn tá a tẹ̀ jẹ́ Christianity kẹ́ wá dojú ìgbàgbọ́ tiwa nísìnyí ilé ifá ẹgbọ́n tẹ ní Faroken ilé ifá ló ti bí mi èmi ń tẹ̀lé Jésù pọ̀jù gbogbo tó ń ṣe yìí wọ́n tiẹ̀ jẹ́ kí àwọn tó ní bá tẹ̀lé wọ́n jẹ́ kí wọ́n máa fún wọn lẹ́nu sọ̀rọ̀ kódà wọ́n sọ̀rọ̀ máa kọ pásọ̀ kan gbà kan tọ́ni tó sọ pé báyẹn ò dá ẹ̀ lè gbọ́dọ̀ báyẹn síta ẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ìyàwó yìí pọ̀ kọ́rọ̀ yẹn tán lẹ̀ tọ́pẹ́ ìrẹ̀ ṣe dáadáa dé àbẹ́ ìrẹ̀ ṣe dáadáa dé kẹ́tẹ̀ fi sọ̀rọ̀ tọ́dójú tí káàtì ẹ̀ mọ̀ káàtì ẹ̀ mọ̀ kó tó fẹ́ sọ nǹkan tí fẹ́ sọ nìyẹn wọ́n á fún wa pọ̀ thank you so much Yamima ẹ ṣé thank you so much kí n lọ bí oge elébè of UK ti lọ Falsat ṣe wà ń bẹ Falsat ẹni láti unmute Falsat ṣe wà ń bẹ okay Olúwakẹ́mi no Able God Able God ẹ jẹ́ máa bá wa power tap Able God ẹni láti unmute Able God ẹ̀rí pé network yín ni Able God àti ń bọ̀ yín báyìí. Báwo ni ẹ kú iṣẹ́ kú jọ́ mẹ́ta? Ǹjẹ́ kan pẹ̀lú bàbá mi. Ṣé ti báwo bàbá yìí ti ń bá mi fínra báyìí bẹ́ẹ̀ kì í rí mi ti má ti. Network yẹn ni. Ọlágbára. Ó ní ẹ ti danticasi ṣe fi ń pín 666 báyìí torí nínú Bible ó ní. Bẹ́ẹ̀ni. Danticasi bá ti dé pé wọ́n máa pín 666. Kí wọ́n sọ fún mi ibi tí Jésù kò sí kí n bá wọn máa pín. Owó ti ń pẹ́ jù. Kí ni wọ́n forúkọ ayé mi yìí? Àgbàlagbà àyà ni. Ọjọ́ tó ń ṣe program ẹ̀yẹn rà kí mo ṣe ẹ̀ pẹ̀lú yín àwọn òpònú àwọn àgbà tí ò lè tó lé mo ti àwọn tó ń lọ church bàbá yẹn gan olórí ibu ni wọ́n. wọn ò rérò mọ́. because tẹ bá gbọ́rọ̀ jàtìjàtì tí bàbá yẹn sọ ó láwọn pray fún yàn òun wà láìpẹ́ tẹ̀lé wọn travel àwọn ṣe gbá wọn ò pé àwọn ọmọ wọn ò ṣe gbá wọn ò ṣàwó nígbà táwọn èèyàn kì í ṣọ̀dẹ̀ wọn ti jáde ojú wọn ti rí wọn ti wà exposed ẹ yé parọ́ fáwọn èèyàn mọ́ it's getting too much. bẹ́ẹ̀ni. shame on àwọn bàbá tó fi kí lórúkọ ẹ bàbá àlọ àwọn èèyàn wá sọ pé ẹ ń pariwo ẹ ń bú CAC kiri àtijọ́ tẹ́ fi ń pariwo kiri kí lè olórí àwọn CAC ṣe. kí ni wọ́n ṣe sí. kí lẹ ṣe sí
áńgì yẹn lè rí ẹni tó ṣẹ̀ṣẹ̀ kúrò ní seminary ní tí ó ti mari tátẹ̀ lóbìnrin lọ ló tó máa sọ fún ìgbà ọmọ pé pásítọ̀ lòun tí ìyá yẹn máa fún lọ́mọ pẹ̀lú gbogbo atrocity tó ń ṣẹlẹ̀ yìí. ẹ̀jẹ̀ pariwo títí everybody pariwo títí ẹjọ́ kí ni bíbélì tó yẹ tí wọ́n kà ó ní ẹjí àpẹẹrẹ rere ìgbàgbọ́ irú àpẹẹrẹ rere wa ni olualo wa fi lélẹ̀ fáwọn àwọn followers irú àpẹẹrẹ rere wo ni pé tẹ bá ti marry tẹ bá ti fẹ́ yàwó kí family ẹ̀ má béèrè kó má béèrè where about them. bẹ́ẹ̀ni. torí bó ti lówó ní society. bàbá mi àní bàtà. kí ló dé ẹ̀yin ọ̀pẹ́ sí èèyàn ìgbà tẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nípa ìmúṣọ àwọn people they belong to groups iṣẹ́ lásán. àwọn débi kí ẹran ajẹjọ wọn fi ń ṣe pẹpẹ sóòpù ní téèyàn bá dájú láti tó ìtẹ̀yàn ti ń pariwo ọmọ mẹ́ta ìyàwó ewúrẹ́ gan máa kú gan adìyẹ máa kú gbogbo tẹ́ bá rí emotional kìíní tó máa ń sympathize fúnra. bẹ́ẹ̀ni. ká tó wá sọ pé ọmọ èèyàn. bẹ́ẹ̀ni. ẹ ṣé bàbá mi. ọlọ́run máa gbé lókè lágbára. ẹ ṣé bàbá mi.